àfìgbà tí Ìyábọ̀ Òjó tún lọ dá wàhálà lẹ̀ láàrin Momma àti Jidex. Ìyábọ̀ Òjó fẹ́ fi Momma àti Jidex gba bára. Lizzy Lizzy ṣé vintage tó ń ta òun ṣóun náà lè yẹ kí ló máa ṣe ẹ náà wọ́n ń pè wúyàn làbí fún rádaràdà kò yí ẹ pé ó yẹ kó o pa fún ẹ mọ́ ni. I don't understand. Because nígbà tó bẹ̀rẹ̀ live video ṣé bó number one máa wọ́n sọ pé ọ̀rọ̀ ilé ayé bọ̀dá làásì ló gbé wá ọ̀rọ̀ ilé ayé bọ̀dá làásì ló gbé wá ẹ̀pọ̀n bọ̀dá làásì tó gbé wá Dessi àtúnkèsì bọ̀dá làásì ló fẹ́ wá sọ. Báwo ni ọ̀rọ̀ Momma àti Dessi báwo ló ṣe kàn gbèsè ayé ẹ̀ níbi tó fọ́ nídè gbogbo èèyàn ló mọ Momma àti Dessi lórí social media kí ló kan anybody pẹ̀lú whatever it is that is going on with them. Wá pàtẹ ètè ó pàtẹ òbò ó ṣe analysis tán ọ̀bẹ iṣẹ́ wọn ọ̀ràn iṣẹ́ wọn ṣe nǹkan kan ó ní àtà ló máa analyse ẹ̀ bó ṣe ń analyse ẹ̀ wípé ọmọ ológo làwọn méjèèjì wọ́n fẹ́ fi Momma wọ́n fẹ́ fi àtáàkì Jidex ni wọ́n fẹ́ fi Momma wọ́n fẹ́ fi àtáàkì Jidex ni wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́ ni wọ́n fẹ́ Lord. Sometimes I wonder like what is going on in that your head gbogbo allegation tó kálẹ̀ owó olówó tó gbà ò tí ì dá padà gbogbo nǹkan tó ṣì kálẹ̀ gbogbo ẹ̀sùn tó fi kàn ò tí ì ṣe ibi tó tiẹ̀ tó wá fọ́ ní ìsinmi yẹn ibi tó rẹ̀ ti máa ń já mi lẹ́nu Ìyábọ̀ tó máa ń rún mọ́ yẹn ní ó tẹ̀ ṣe orúkọ Ìyábọ̀ tó wá di anything lẹ́nu ẹ̀ Ìyábọ̀ ló fẹ́ ṣe kínní mo jẹ́ ìsọ kínní kan fún ẹ ibi tó ti ń ṣe mistake lélẹ̀ bó ṣe rò pé smart jẹ́ sọ ibi kan péré ló ti ń ṣe mistake ibi tó jẹ́ pé àwọn ọmọ ewúrẹ́ àwọn ó yẹ kẹ́ ti understand you will see their footstep má máa púùlù Ìyábọ̀ sínú ọmọ ewúrẹ́ Ìyábọ̀ kì í ṣe àwọn ọmọ ewúrẹ́ gbogbo wọn ló ti lọ pàtẹ so Facebook ò tà mọ́ TikTok báyìí láyé wà àti mọ̀mọ́ wọn tó sì lọ pàtẹ sórí TikTok tó bá tún bà á jẹ́ wọn á tún kúrò ń bẹ̀ wọn á tún mọ̀ bí i YouTube náà tún bọ̀ next. àwọn ló ń instigate torí that is the only thing they can do. ìjà ojú abẹ àti kínní ẹ wo bí mọ̀mọ́ ṣe pàtẹ òbò síbẹ̀ ìjà Dessi àti mọ̀mọ́ náà tún ti lọ ganu sí. àwọn ọmọ ewúrẹ́ ìwà wọn nìyẹn so ibi tó ti máa ń confuse nìyẹn this has nothing to do with Ìyábọ̀. àwọn ọmọ ewúrẹ́ ti wà àti mọ̀mọ́ wọn ti wà kó tó di pé Ìyábọ̀ ti wà sórí social media wá ṣe anything làwọn yẹn ti wà lórí social media. má máa confuse ara ẹ mọ́ Lizzy stop confusing yourself. This has nothing to do with Iyabo Ojo èló ni Momma make ó fẹ́ máa fi kú wo òun ni ó nítorí pé Momma ti ra mọ́tò 25 million torí ẹ̀ ṣé ó yẹ kí jókòó snẹ́ ṣé ó yẹ kí jókòó lè lẹ́nu láti bá sọ̀rọ̀ jẹ́ sọ kíní kan fún ẹ̀ oníkálukú make owó at their own pace ni. bó tẹ̀ ṣe wá ń gbé Ìyábọ̀ wọnú ẹ̀ ṣọwọ́n pé level Momma àti jókòó snẹ́ wẹ̀nà ọ̀rọ̀ ọlọ́mọ ilé tí ń gbọ́ nǹkan tó bá wù ẹ́ kó fi ojú jókòó snẹ́ rí àwọn nìyẹn bọ̀rọ̀ tí ọkàn Ìyábọ̀ yìí Iyabo is ó gánú ayé ju gbogbo yẹn lọ náà ó ń tán mọ́tò 25 million fàjà ń fa kinní kan ń 300,000 gbogbo yẹn kí ni yẹn nínú adúrò oore tọ́lọ́run ṣe fún Iyabo what is that flight Iyabo lásán gan flight tó lọ within the space of last year ó ti jó owó tọmọ yẹn kó jọ tó fi ra mọ́tò lọ flight ni omi ò tiẹ̀ ti sọ gbogbo investment àti nǹkan kan tábà sọ pé movie yẹ tábà sọ pé movie yẹ bó ṣe máa ń rún Iyabo mọ yìí kò kí ń yé mi because ìwọ náà mọ̀ tí ò bá ṣe pé ìlara ni bó kò fẹ́ borúkọ àǹtí Iyabo jẹ ìwọ náà mọ̀ fún ara ẹ pé náà ó lè fi kú wo oorun náà kí ló wà lọ́wọ́ Dessi kí ló wà lọ́wọ́ Jidex kí ló wà lọ́wọ́ àwọn méjèèjì tó bá déwájú ìyá wọn kó ń parọ́ nǹkan tó wà lọ́wọ́ àwọn méjèèjì papọ̀
tó máa déjú iwájú ìyá wọn máa balẹ̀ nínú wá ní torí pé wọn ò bá Ìyábọ̀ polówó fíìmù Return of Arinze torí ẹ̀ náà ṣe fẹ́ bá ti Dessi jẹ́ God wọn ò polówó Return of Arinze ṣé gbogbo ayé Ajiti gan gbọ́ pé wọ́n polówó Return gbogbo ayé ló polówó Return so téèyàn kan ò bá polówó ṣáàtì is there a difference and how does it ṣe inú movie náà wà ní tàbá sọ pé inú movie àbí tóun polówó ẹ̀ àwọn TikTok àwọn ẹgbẹ́ wọn gan ò polówó ẹ̀ ni ó ní àtijọ́ tí Dessi ò ti polówó Return of torí pé ó fẹ́ fa Dessi mọ́ra ni sórí you are so readable ó ní mò ń sọ pé tójú abẹ náà ó fẹ́ fa ojú abẹ mọ́ra ni tó ń gbé mọ́ra ó fẹ́ fa Dessi mọ́ra pé ọmọ yẹn smart ìgbà tí Ìyábọ̀ fẹ́ lò tó fẹ́ fi polówó Return of Arinze ọmọ rẹ̀ ra fọgbọ́n yọ́ọ́lẹ̀ kò ra gbà ọmọ ọlọ́mọ ṣé kìnnì kan I mean what are you even saying ṣé ibi tó ti ń talẹ̀ náà lè Ìṣọ̀lá pé tó tán bá sọ̀rọ̀ sí ẹ̀sìn wà ní wọ́n sọ̀rọ̀ sí ẹ ìgbà wo náà ní sọ̀rọ̀ sí ẹ ìgbà wo náà ní bẹ̀rẹ̀ sí ń jèrè ọ̀rọ̀ lára ẹ̀ ṣé nǹkan tí àwọn tó gánú ayé tó ń fi rẹ̀ wé Dangote àwọn olówó ìlú wa nǹkan tí àwọn tó gánú ayé nǹkan tó ń ṣe nì tó ń jókòó sórí social media tó ń analyse this ṣé ìwọ gan ní owó Dessi gan torí tó bá yẹ pé o ní jù lọ kí ló kọ́ ẹ̀ pẹ̀lú mátà Dessi àwọn àtẹ̀yìn wọn ń jà gbogbo èèyàn ń jà so tó bá jà wọn máa pa ṣọ́ṣẹ́ máa is this the first time tí Jidex àti Dessi ń jà of course ara ìjà yẹn náà ara content náà nìyà kẹ́ tún fi mọ̀ wọ́n sí kọ́ tún fi viral sí náà ni ta ni mo tiẹ̀ fẹ́ bá jà báyìí ta ni mo tiẹ̀ fẹ́ bá jà ń sìn báyìí ara kẹ́ fi mọ̀ wọ́n náà ni àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá àwọn ọ̀rọ̀ jágàjágà wá mú Ìyábọ̀ òun wọn pé torí pé kò polówó Return of Arinze torí ẹ̀ làwọn Ìyábọ̀ ṣe fẹ́ mú Dessi wálẹ̀ come on tí gbogbo ayé ló máa wá polówó Return of Arinze ìgbà tó hàn dẹ̀ polówó ẹ̀ àwọn tó máa polówó ẹ̀ ò polówó ẹ̀ ni ṣé fíìmù wò débi tó yẹ kó dé ni ṣé fíìmù wò débi tó yẹ kó dé ni because sometimes when you talk I keep looking pé ṣé ò wá òkè ṣá àwọn ibi tó yẹ kó o rìfá ọ̀rọ̀ ẹ sí ọ̀tọ̀ níbi ojú ẹ̀ ríran báyìí etí ẹ̀ dẹ̀ gbọ́ràn ó mú àwọn tó ń àtàkì Dessi tó fẹ́ fi gang fight you can see them example Momma àjàràbùkà irú ibẹ̀ yẹn ló ti máa bá Momma ibi rádaràda yẹn ló ti máa bá Momma so of course irú Momma yẹn ibi tó yẹ kó o ti bá nìyẹn irú Momma yẹn ló yẹ kó o gbé kó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ torí ọ̀rọ̀ ọlọ́mọ ilé tí ń jẹ ìgbà tóun náà ò ní fi rẹ̀ sí gbọ́ àgbà bọ̀ Ìyábọ̀ tí ò mọ nǹkan kan tí ò sọ nǹkan kan tó yẹ pé iṣẹ́ tiẹ̀ ló ń ṣe òun ló máa mórúkọ ẹ̀ tó máa fi wọ́lẹ̀ Ṣọlá pé ó dẹ̀ jọ náà ìbẹ̀là bó ṣe kà ọ̀rọ̀ ẹ̀bẹ̀ ní sínú kì í ṣe gbogbo nǹkan ní Ìyábọ̀ ní one or two things láti ṣe pẹ̀lú ẹ̀ ìwọ ló ní kó máa béèrè ẹ̀rí dà pé Ìyábọ̀ fẹ́ àtàkì Dessi because mi mọ̀ níbo síbo náà ibo síbo àwọn èèyàn kan dẹ̀ jókòó sábẹ́ pé àótọ́ ni because anything tó bá ti sọ báyìí just because ìwọ ló ní issue pẹ̀lú Ìyábọ̀ that is why you are recruiting if people don't like you they will be recruiting other people not to like you. Joko Snare àti Dessi náà jọ ń sọ̀rọ̀ lọ drag àwọn méjèèjì Momma ló ń gan fight lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ lọ drag wọn but Iyabo that has nothing to do with them ṣé Iyabo jẹ́ tiktoker ni tí ó ń ṣe tiktok ni òun ló gbé tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí kódà àmọ́ tẹ̀sẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ẹ̀ pé ṣé ilẹ̀ tó sọ fún wa kò fẹ́ wá ta ilẹ̀ ló ń ta o business ẹ̀ ló fèsì o ṣé báwo ló ṣe dọ́dọ̀ àwọn Dessi báwo ló ṣe dọ́dọ̀ àwọn Dessi gbogbo nǹkan ló máa yọnu sí gbogbo nǹkan ló máa yọnu níbẹ̀ náà ti ń sọ fún ẹ pé wọ́n ti parí ẹ̀ kí ló ń sọ yìí ó ti jó ẹgbàá tó
sórí àwọn ìwọ àtàwọn ewúrẹ́ àwọn warriors ẹ̀yin lè máa para yín last dọ́ọ̀ sọ fún ẹ pé wọ́n ti parí ẹ̀ pé kí ló kàn ẹ̀ pé wọ́n ti parí ẹ̀. ẹni mo máa ń wò pé sórí ìwọ gan-an tó ń sọ̀rọ̀ gan-an me I don't understand. Ìwọ gan tó ń sọ̀rọ̀ gan you are not even aware of what is going on. ló wá sọ pé ṣé ìgbà tó bẹ̀rẹ̀ life náà parí ẹ̀ ni àbí ìgbà tó ti wà nù life kíníkan ojú tí ẹsẹ̀ tún wọlé nígbà tó ń sọ fún ẹ pé wọ́n ti parí ẹ̀ what are you saying? ìgbà tó tán kámẹ́rà tó bẹ̀rẹ̀ ìgbésí ayé àwọn méjèèjì ìkan lógo jù kan lọ ìkan ò gbọ́dọ̀ fi kan sílẹ̀ ó tún fọ̀rọ̀ Mr. Lati ọ̀rọ̀ Mr. Lati tó tiẹ̀ máa fi ń ṣe example yìí ló máa ń fọ́ ní tìbí sórí nǹkan tó ń pè ní being delusional nìyẹn. bọ́dà láti fẹ́ wá gbá ẹni kò sí bó ṣe fẹ́ romance ẹ̀ tó kò sí gbogbo ayé ló mọ̀ pé láti wá gbá ẹni kì í ṣe kò sí nǹkan tó lè sọ láti wá gbá ẹni ó kàn jẹ́ pé àṣírí tú kó tó di pé kíní ìṣẹ̀lẹ̀ kò sí nǹkan tó lè sọ nípa bọ́dà láti gbogbo alamọ géèmù tó wá gbá fún ẹ ó wá fi ṣe ẹyin yára lògùn gbé ni ọ̀rọ̀ Dessi àti Momma kò ń ṣe ọ̀rọ̀ ìwà ọ̀rọ̀ Dessi àti Jidex rí Dessi báyìí ó rí vulnerable state tó wá ó pick ẹ̀ up ó wash ẹ̀ up ṣẹ́mọ̀ ó dẹ̀ fún ní plan ní life ọmọ yẹn dẹ̀ ń ṣe dáadáa bọ́dà láti kọ́ ọmọ sílẹ̀ àtìyàwó ó gbé Ghana must go ó gbalé obìnrin lọ ó lọ ń jẹjà tútù mẹ́ ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni bọ́dà láti abẹ́ obìnrin ló ti ń jẹ abẹ́ obìnrin ló ti ń jẹ kò ní nǹkan pàtó torí tó bá fẹ́ sọ̀rọ̀ Bọ́dà Láti sọ fún wa iṣẹ́ wo ni Bọ́dà Láti ń ṣe lọ́wọ́lọ́wọ́ ju kó máa mú pàrágà káàkiri iṣẹ́ wo ló ń ṣe látijọ́ tó dẹ̀ ti lọ you see my husband tó sọ ó lówó jù ní Nollywood Kálọ̀tì tó ń pariwo fún wa Kálọ̀tì dà mo tiẹ̀ sọ kínní kan ó dàbẹ̀ ní pé o ti notice nsìn nígbà tó ń polówó vintage tó tẹ̀ tí gbé orí vintage tó bá tún wù ẹ́ kó lọ máa ṣépè lórí vintage sori pé bó ṣe kó pè képè lórí California tó ń ké pè lórí California pé èèyàn máa ta ló fojú sunkún California sí ṣé kìí ṣe wà àti California lẹ́jọ́ fojú sunkún ara yìí ṣọlá pé tó bá tún wù ẹ́ kó tún lọ sórí vintage kó tún lọ máa ṣépè mẹ́ wàá tún rí pé wàá tún fojú sunkún ẹ̀ náà ó ti ń yẹ ẹ́ sìn má máa ṣépè mọ́ ìwọ gangan lè pè yẹn affect wọn lá fún mi wọ́n wá fún mi ní owó wá fún ẹ ṣé àwọn méjì tó lọ tẹnu bọ̀rọ̀ ọlọ́rọ̀ sí báyìí ṣé àwọn yẹn wá fún ẹ rí ṣé àwọn yẹn wá fún ẹ rí àbí wọ́n dárúkọ ẹ rí wọ́n sọ pé Ìyábọ̀ ló fẹ́ bà tí wọ́n jẹ́ torí pé kò lórí kò wájú ọtá àti return of earnings àwọn èèyàn kan wà wọ́n pé kí lè lè sọ gbogbo nǹkan Ìyábọ̀ ni wọ́n ní àwọn ọmọ tó ń kọ́ lọ́yẹ̀ oníkan lọ bèrè lọ́wọ́ Ìyábọ̀ imagine just imagine ṣọlá pé o ní problem o mi ò mọ ọjọ́ tó fẹ́ yọ ọ̀rọ̀ Ìyábọ̀ kúrò lẹ́nu ẹ̀ ọjọ́ yẹn mo sì ń dúró dé pé òkè o níbi tó dé yìí o Ìyábọ̀ mọ nǹkan kan kó máa lọ any small thing wà á dẹ̀ máa kúkú ní orí ẹ̀ bó ṣe fẹ́ ròpù Ìyábọ̀ mọ gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ ìgbà tí kì í ṣàfiṣe Ìyábọ̀ ni ẹ lọ wo òun ní sẹ́ẹ̀ ó kàn máa wo gbé yìí kí tún ní ti Ìyábọ̀ ní gbogbo ilé rẹ̀ ọjọ́ tó gba California mi ò mọ̀ bóyá Ìyábọ̀ wà nù politics ni o bóyá ó ṣèṣèlú ni o bóyá ó níjọba ni o àbò wà nù tax force àbí kí lẹ máa ń pè land and kinní kan tó fi jẹ́ pé òun ló máa gba California lọ́wọ́ ẹ̀ ọjọ́ tó ń arrest àti ẹ̀yìn ikú yẹn àti ẹ̀yìn ikú ẹ̀yìn tẹ̀ ń kàn yẹn náà sọ pé ṣé Ìyábọ̀ Òjó kí ni ó kàn Ìyábọ̀ pẹ̀lú arrest wo àti kinní nísìnyí Dessi àti Momma ń jà ìgbà tí Akeem àtọjú abẹ́ńjà ẹ kígbe Ìyábọ̀ Òjó ẹni torí pé wọ́n support Ìyábọ̀ ni nísìnyí Momma àti Dessi ọ̀dẹ̀ yìí tún sọ pé torí pé kò polówó advert just imagine tó má dẹ̀ ń bọ́ ẹ pé ò níṣẹ́ wàá máa sọ pé wọ́n ń bú ẹni o wọ́n fẹ́ bá ṣe ẹ̀jẹ̀ iṣẹ́ wo ló ní ṣé o níṣẹ́ ilẹ̀ yẹn náà ẹnu ni less land more talk
ẹnu náà ni ṣé oníṣẹ́ ni gbàwó náà ní bú ẹ pé ò níṣẹ́ nígbà tó jẹ́ pé àwọn ọmọ inú ẹ ló pàtẹ òbò tó ń analyse ìgbésí ayé wọn ṣé ilẹ̀ kankan wá wà níbì kankan sí no now judge it by yourself ṣé ilẹ̀ kankan wà níbì kankan wàá wà okay eventually ṣùgbọ́n ṣọlá pé.